ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀mọ̀wé Goodluck Ebele Jonathan ó ti sọ̀rọ̀ sókè o. Bàbá náà ti gbẹnu sí máìkì lórí ètò ìdìbò tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìyẹn ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó wáyé ní ọjọ́ àbámẹ́ta tí ṣe sátidé ọ̀sẹ̀ tí ó kọjá yìí, tí ọlọ́lá jùlọ Goodluck Ebele Jonathan tó ṣe ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà láàrin ọdún 2010 sọdún 2015 sì ti jẹ́ kó di mímọ̀ wípé bí nǹkan bá ṣe ń lọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà pẹ̀lú nǹkan tí òun ṣe àkíyèsí níbi ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn àkíyèsí míì tóun ti ṣe sẹ́yìn síwájú ètò ìdìbò náà, ó ní ewu wà lóko lóńgẹ́ olóńgẹ́ fún rẹ̀, ewu ni fún ètò dẹmọkírésì orílẹ̀‐èdè nàìjíríà. Ṣé kìí ṣe ìròyìn mọ́ pé ọjọ́ àbámẹ́ta ti ṣe sátidé ọ̀sẹ̀ tó kọjá lẹ́tò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ló wáyé, èyí tó ti di àfisẹ́yìn tí eégún fi aṣọ. Bẹ́ẹ̀ ló jẹ́ wípé níṣe ni Adeleke ìyẹn gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adeleke tí ìpínlẹ̀ Ọ̀ṣun ló jáwé olúborí fún sáà kejì ní inú ètò ìdìbò náà, tó sì jẹ́ pé igbákejì ẹni tó ṣe ipò kejì ẹni olùdíje fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC Aṣíwájú Bọ́lá Oyèbámijì ẹni tí gbogbo ayé mọ̀ sí àmbọ̀. ṣá o, nínú àtẹ̀jáde tí Goodluck Jonathan tó fi síta lórí ètò ìdìbò náà, inú ti tú àṣírí wípé ewu wà lóko lóńgẹ́ fúnra ewu ni lórí ètò democracy orílẹ̀-èdè nàìjíríà, nítorí pé bí nǹkan ṣe ń lọ yìí ó ṣeé ṣe kí ètò democracy orílẹ̀-èdè nàìjíríà kó padà dohun ìgbàgbé. ọ̀mọ̀wé Goodluck Jonathan ní àkíyèsí tóun ṣe ni pé bí ètò ìdìbò gómìnà aládàádì ìyẹn àwọn tí wọ́n ń pè ní off-cycle election tó jẹ́ pé bíi ti Ọ̀ṣun tó jẹ́ pọ́n dáàdì ni tó bá fẹ́ wáyé, ó ní ìṣọwọ́ táwọn gómìnà tó fi máa ń ya lọ sí ìpínlẹ̀ tí ìdìbò náà bá fi wáyé láti ṣàtìlẹ́yìn fún ìdíje wọn. Ó ní eléyìí ó léwu fún democracy nítorí pé kò yẹ kó máa rí bẹ́ẹ̀ rárá. Ó ní yàtọ̀ sí ti Ọ̀ṣun tí àwọn gómìnà APC rẹpẹtẹ tó yáwó Ọ̀ṣun, ó ló ṣẹlẹ̀ ní ìdìbò Èkìtì tó kọjá náà àti ti ìpínlẹ̀ Ondo tó ṣẹlẹ̀ lọ́dún tó kọjá. Ó ní gbogbo eléyìí ó léwu fún ètò democracy orílẹ̀-èdè nàìjíríà nítorí pé kò yẹ káwọn gómìnà kan lọ máa yabo ìpínlẹ̀ láti ṣàtìlẹ́yìn fún ìdíje nítorí pé bí ẹni tó fẹ́ fi agídí ṣe tàbí dúkokò mọ́ àwọn elétò ìdìbò ni. Bákan náà ló wá jẹ́ kó di mọ̀ pé nígbà tóun wà ní ipò ààrẹ ó lóun ò fààyè gbarú eléyìí. Ó lóun rántí ọdún 2013 tí ètò ìdìbò gómìnà wáyé ní ìpínlẹ̀ Anambra. Ó ní bóun ṣe rí i pé àwọn gómìnà rẹpẹtẹ wọ́n ti ya lọ sí Anambra lòun pè wọ́n pé wọ́n kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ o. Ó léyìí nìkan kọ́ ó ní lásìkò ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Èkìtì ọdún 2014 táwọn gómìnà rẹpẹtẹ tó ya lọ sí ìlú Adó Èkìtì, ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ lòun pè wọ́n pé kán kúrò ńbẹ̀ kí ni wọ́n ń wà, tó sì ní eléyìí ló yẹ kí gbogbo àwọn ààrẹ náà ká máa ṣe láti má ṣe jẹ́ kí democracy orílẹ̀-èdè nàìjíríà kí ó kú rárá àti rárá.